àti agbègbè rẹ̀ ẹ máa fò fáyọ̀. bàbá wa Alhaji Dr. Suleimon Lawal Egbeji Ogbomoso lóògùn ọ̀fẹ́ ó ń bọ̀ nílùú Abidjan pẹ̀lú ewé àtẹ̀gbọ̀ àwọn baba ńlá wa tá a fi tú ìdè já ìdè tó ń tàsírí àlàáfíà fún onírànràn àrùn ara. gbogbo ẹni tíṣẹ́ rẹ̀ ò lọ déédéé, gbogbo èèyàn tí wọ́n ọ̀nà àbáyọ lórí àlámọ̀rí ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹjẹ́ túyẹ́yẹ́ tó bá di ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kejì ọdún yìí February 15, 2024 ẹ wá pàdé bàbá wa Alhaji Suleimon Lawal Egbeji Ogbomoso. ọjọ́ márùn-ún gbáko ni wọ́n lò nílùú Abidjan. ẹ lè fi àtẹ̀jíṣẹ́ nìkan ránṣẹ́ fún àkúrẹ́rẹ́ àlàyé tàbí kẹ́ kàn sí wọn lórí WhatsApp numbers wọ̀nyí. +22 50 67 68 78 366. a kì í rẹ́fọ̀ tálẹ̀ méjì bàbá wa Alhaji Dr. Suleimon Lawal Egbeji Ogbomoso wọ́n bọ̀ láti orílẹ̀-èdè Nàìjíríà wá sílùú Abidjan. a sì rí ìpinnu wọn padà gẹ́gẹ́ bí tó lu afẹ́ àwọn ọ̀jọ̀gbọ́n nínú mọ̀ bàbá fẹ́ ṣe nǹkan ẹ wàá fi ti sọ́dọ̀ Ọlọ́run pé aláwọ̀ Ọlọ́run insha ọba ti fẹ́ kórí bẹ́ẹ̀ torí pé wàmọ́ tasha'una illa an yasha Allahu rabbul alamin kò sí pé báyìí ni mo fẹ́ ṣe nǹkan fún ẹ̀dá ènìyàn nítorí bá fẹ́ ṣe wàá rò wàá sì pinnu wàá fìdí ẹ̀ múlẹ̀ wàá fi ti sọ́dọ̀ ọba dẹ́dà ọba tí mú nǹkan ṣe tó lágbára lórí gbogbo afẹ́ gbéra a sì wà l'Abidjan lọ́dún 15 ọba tó ní ẹ̀yìn tó lè mí tó lágbára lórí ẹ̀mí wa àti àlàáfíà ara wa àfiwúkọ́lá rẹ̀ bẹ̀ tí jẹ́ Allah tí jẹ́ Ọlọ́run kọ́dá wa sí gbogbo àgbà náà lọ. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọ̀tọ̀ káwa náà ní. káwa náà ní. +22 50 57 68 78 366 on the 15th oṣù kejì February àwa l'Abidjan pẹ̀lú ògbọ́lọ́ àtẹ̀yìntẹ́fẹ́ tẹ́ẹ̀tì dàníyàn síwájú Ọlọ́run pé Ọlọ́run ó lu bàbá yìí fún wa àtàwa táwa náà fẹ́ wá táwa náà ti dàníyàn síwájú Ọlọ́run láti lé pé Ọlọ́run ó lò wá fẹ́yìn náà àjọpọ̀ ìrìnàjò àrùn lọ. má sọ pé ò gbọ́